Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu òun ló ti sọ wípé lórí ìṣòro ètò ààbò èyí tí orílẹ̀-èdè Nàìjíríà ń kojú rẹ̀ lọ́wọ́ báyìí, ó ní àwọn ìpínlẹ̀ kan èyí tó dàbí ẹni wípé wọ́n mú létí orílẹ̀-èdè wa Nàìjíríà ní àwọn jàǹdùkú agbésùmọ̀mí ọ̀hún ni wọ́n ti ń ya wọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Bọ́lá Tinubu èyí tó sọ ọ̀rọ̀ yìí tó ní ìṣòro ètò ààbò náà ń lètò ìṣèjọba àwọn ló ti ń ṣiṣẹ́ láti rí dájú pé wọ́n ṣẹ́ ogun náà ní àṣẹwọlẹ̀. Orílẹ̀-èdè Nàìjíríà ó gba ìtura ó sì ní ìfọkànbalẹ̀ tí gbogbo mùtúmùwà mọlẹ̀ yìí tí wọn yóò sùn láti hanrun dáadáa. Tinubu èyí tó sọ ọ̀rọ̀ yìí lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ tá a wà nù rẹ̀ nílùú Àbújá lásìkò tó ń gbàlejò Olúbàdàn tilẹ̀ Ìbàdàn eyín Ọba Adéwọ̀lú Rashidi Ládọjà, eléyìí tó ṣe àbẹ̀wò sí ààrẹ Bọ́lá Tinubu. Níbẹ̀ ni Tinubu ti tẹnubọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ olóhùn kí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tóun náà ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí sẹ́yìn síwájú kó tó di ipò gorí àpèrè ti Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Ládọjà. Lẹ́yìn náà ni wọ́n tẹnubọ̀rọ̀ ààrẹ Bọ́lá Tinubu sọ wípé ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ó ní púpọ̀ nínú àwọn ìṣòro ètò ààbò tá à ń kojú lọ́wọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ló jẹ́ wípé àwọn ìṣòro àjèjì àtọ̀húnrìnwá èyí tí wọ́n gba ẹ̀nìgbùrú wọ orílẹ̀-èdè Nàìjíríà láti orílẹ̀-èdè Burkina Faso, orílẹ̀-èdè Mali àti orílẹ̀-èdè olómìnira Niger. Ó ní àwọn jàǹdùkú wọ̀nyí tí wọ́n wọlé láti àwọn orílẹ̀-èdè èyí tí wọ́n mẹ́nubà náà ni wọ́n dákún ìṣòro ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Oríire nílùú Ògbómọ̀ṣọ́ nínú oṣù karùn-ún, ó ní àwọn oníṣẹ́ ibi wọ̀nyí òun náà ni ó lámọ́ bá a ti gbọ́n nílé ọkọ òun náà lágbọ́n nílé àlè. Ó ní gbogbo ọ̀nà níjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ń gbà láti lè gé ìyẹ́ apá àwọn agbésùmọ̀mí ọ̀hún kí gbogbo ìṣòro àti gbogbo làlàkúkú fẹ̀fẹ̀ wọn kó lè já sí pàbó. Ó ní nínú àwọn tí wọ́n béèrè fún náà ni àwọn ènìyàn wọn èyí tó ń bẹ ní àhámọ́ ìjọba. Ó ní wọ́n sì ń fẹ́ kí ìjọba àti àwọn agbésùmọ̀mí ọ̀hún kí wọ́n jọ dúnàádúrà èyí tí ààrẹ Bọ́lá Tinubu ní kò jọ láyé níbo ni ìpàdé ọlọ́jà ta síwìn ní báwo ni wọ́n ṣe é dùn gbọ́ sétí wípé ìjọba ń bá àwọn agbésùmọ̀mí wọn jọ ń dúnàádúrà lórí ohun tí wọ́n fẹ́ ó ní kàkà kí irú nǹkan wọ̀nyí ṣẹlẹ̀ ó ní wọn ó yàmọ̀nà fi ọwọ́ òfin àti ọwọ́ líle ti ètò ààbò ìjọba láti fi lé àwọn èèyàn búburú ọ̀hún kúrò nínú kọ́lọ́fín orílẹ̀-èdè Nàìjíríà, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Tinubu jáde lásìkò tí Ọba Adéwọ̀lú Ládọjà Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tó ṣe ẹ̀lẹ́mbẹ̀hún sí i. Wọ́n ní lórí fàákájà kékeré kan èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí láàrin àwọn alátìlẹyìn Peter Obi àti Rabiu Musa Kwankwaso èyí tí wọ́n pè ní OK Movement. Ẹni tó jẹ́ ọ̀kan nínú ẹni tó jẹ́ agbẹnusọ fún Rabiu Musa Kwankwaso nínú ìgbìmọ̀ àgbékalẹ̀ tí í ṣe àtìlẹyìn fún Peter Obi Kwankwaso èyí tí wọ́n pè ní OK Movement, èyí ọ̀gbẹ́ni Johnson Ouman ló ti sọ̀rọ̀ báyìí wípé inú Peter Obi kò dùn sí rárá ó ní gbogbo fàákájà ọ̀hún èyí tó ń ṣẹlẹ̀ àìgbọ́ra-ẹniyé èyí tó ń wáyé láàrin àwọn alátìlẹyìn Obi Kwankwaso èyí tí wọ́n gbé tí wọ́n sọ ní OK Movement wípé inú Peter Obi kò dùn sí rárá ó sì ti ń gba gbogbo ọ̀nà báyìí láti rí dájú pé fàákájà ìgbọ́ra-ẹniyé náà wọ́n yanjú rẹ̀ bí ìtúbí-ìnàbí. Ládìípọ̀ Johnson tó jẹ́ agbẹnusọ fún Kwankwaso fún OK Movement òun ló sọ ọ̀rọ̀ yìí lásìkò tó ń farahàn lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan nínú ọ̀sẹ̀ tá a wà níbẹ̀ ló ti ń jẹ lábọ̀ wípé lótìítọ́ lódodo ní fàákájà ń bẹ láàrin àwọn alátìlẹyìn ọ̀hún. Ó ní ṣùgbọ́n yóò ṣe ìdíwọ́ fún ìgbáradì ìpalẹ̀mọ́ ètò ìdìbò ọdún 2027. Ó ní gbogbo ètò ló ń lọ lábẹ́ ó láwọn tí wọ́n sì jẹ́ àgbà ẹgbẹ́ nínú ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress níbi tí Obi àti Kwankwaso ti fẹ́ jáde láti dupò ààrẹ tí Kwankwaso sì jẹ́ ẹni kejì rẹ̀. Ó ní gbogbo àwọn ìṣòro ọ̀hún ni wọ́n ti yanjú lọ́wọ́ tó sì dáhùn lójú wípé láàrin ọjọ́ péréte sí àsìkò yìí àlàáfíà yóò jọba. Oníkálukú ni yóò jó tí wọn yóò yọ̀ tí ohun gbogbo yóò sì máa lọ bí wọ́n ti kọ̀wé rẹ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà
máa wò ó lóòrèkóòrè. ẹgbẹ́ òṣèlú Accord Party àwọn ni wọ́n ti kọ ìwé láti pe ààrẹ Bọ́lá Tinubu lẹ́jọ́ o tòun ti ọ̀gá àgbà ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà Ọlátúnjí Dìsù tó fi mọ́ àwọn ènìyàn kan èyí tí wọ́n gbà pé lẹ́nu lọ́rọ̀ tí wọ́n ń bẹ lábẹ́ ètò ìṣèjọba Bọ́lá Tinubu lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Òṣogbo tí ṣolúìlú ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ọ̀sẹ̀ yìí níbi tí wọ́n ti kó àwọn tí wọ́n jẹ́ ògúnnágbòǹgbò nínú ẹgbẹ́ òṣèlú Accord Party ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun àtẹni tó jẹ́ akọ̀wé àgbà sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí wọ́n ti kó wọn lọ sí àgọ́ wọn lọ́hùn-ún gẹ́gẹ́ bí wọ́n ti sọ̀rọ̀ náà. Wọ́n ní lásìkò tẹ́ni tó jẹ́ akọ̀wé àgbà sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ètò ìṣèjọba Adémọ́lá Adélékè àti ẹgbẹ́ òṣèlú Accord Party tí wọ́n ń ṣe ìpàdé kan èyí tí ó mú àlàáfíà kó jọba nínú ètò ìdìbò àwọn gómìnà èyí tí ó wáyé lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún tá a wà yìí. Wọ́n ní níbẹ̀ ni àwọn ọlọ́pàá ọ̀hún èyí tí wọ́n gbà wípé ó lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ ògúnnágbòǹgbò nínú ètò ìṣèjọba Bọ́lá Tinubu ó ní nínú o tí wọ́n ya bo bùbá ibi ìpàdé náà níbi tí wọ́n ti kó àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Accord Party bákan náà tí wọ́n gbé akọ̀wé àgbà sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn ènìyàn tí wọ́n kó lọ. Wọ́n ní nínú wọn wọ́n kó wọn dúró nílùú Òṣogbo ńbẹ̀ tí ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tí wọ́n kó àwọn kan lọ sí ìlú Àbújá fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Wàyí o, Accord Party sọ wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ètò ìṣèjọba àwarawa ni o, ó ní kì í ṣe ìjọba ológun èyí tí ó máa pàṣẹ wàá. Ó ní ó yẹ ká ní àyè àǹfààní láti dáwẹ́kẹ̀ láti yan bí ọmọ ológun láti lọ bọ̀ ní orílẹ̀-èdè yìí láìsí wàhálà níwọ̀n ìgbà tí ènìyàn tó bá ti tako òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ó lámàá ó jẹ́ nǹkan tó bani lọ́kàn jẹ́. Ọ̀rọ̀ yìí wà nínú ọ̀rọ̀ kan èyí tí alága fún ẹgbẹ́ òṣèlú Accord èyí tó fi léde nínú ọ̀sẹ̀ tá a wà yìí eyín ọ̀gbẹ́ni Ibrahim Gothan èyí tó ṣe é lálàyé wípé àwọn yóò rí dájú pé wọ́n túṣu désàlẹ̀ kòkò láti mọ àwọn ènìyàn èyí tó ń bẹ nínú ọ̀rọ̀ ọ̀hún àti ìṣẹ̀lẹ̀ náà èyí tó ṣẹlẹ̀ yìí. Ẹni tí í ṣe alákòóso fún olúìlú orílẹ̀-èdè wa Nàìjíríà fún ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ òfurufú ní orílẹ̀-èdè yìí èyún alákòóso fún ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ òfurufú ní orílẹ̀-èdè yìí ọ̀gbẹ́ni Festus Keyamo òun mà ló ti sọ̀rọ̀. Keyamo tó sọ̀rọ̀ yìí sọ wípé ètò ìdìbò ọdún 2027 èyí tí wọ́n ti ń palẹ̀ rẹ̀ mọ́ yìí o, ó ní ó yẹ ká pè ní ètò ìdìbò ìwúyè àti ìfinisórí oyè fún ààrẹ Bọ́lá Tinubu ni. Ó ló dáhùn lójú o láìsí tàbí ṣùgbọ́n kankan wípé ààrẹ Bọ́lá Tinubu ó ti já ewé olúborí síwájú ètò ìdìbò tọdún 2027. Festus Keyamo èyí tó sọ̀rọ̀ yìí níléeṣẹ́ amóhùnmáwòrán kan nílùú Èkó nínú ọ̀sẹ̀ tá a wà yìí sọ wípé ọ̀nà ẹnu kò nílò pé èèyàn ṣìnà. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ àṣeyọrí èyí tí ààrẹ Bọ́lá Tinubu ṣe òun gan ló jẹ́ àtìlẹ́yìn tó sì ń polongo yíyàn sí ipò fún sáà ẹlẹ́ẹ̀kejì Tinubu látọwọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó láfẹ́ni tó bá jẹ́ ọ̀tá Ọlọ́run tó fẹ́ borí Ọlọ́run mọ́ra nìkan ni yóò sọ wípé Tinubu kò ṣe nǹkan kan o fún orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní láti ìgbà tó ti débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ èyí tó wúni lórí òun ni Tinubu ń ṣe. Nípa ìdí èyí alákòóso fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú nílẹ̀ wa Festus Keyamo ní ó yẹ kí gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú APC kí wọ́n máa jó kí wọ́n máa yọ̀ bákan náà nítorí àwọn ọmọ Nàìjíríà náà ti mọ ibi tí wọ́n tẹ̀ka sí wípé ààrẹ Bọ́lá Tinubu ni. Ó ní nípa ìdí èyí ká máa jó ká máa yọ̀ lókù nítorí ètò ìdìbò ọdún 2027 ètò ìdìbò ìwúyè láti yàn sí ipò fún sáà ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí ààrẹ òun ló jẹ́ fún ààrẹ Bọ́lá Tinubu. Àwọn ọ̀rọ̀ tó ti ẹnu Keyamo jáde rèé. Ó ní ní ìpínlẹ̀ Èkìtì wọ́n lukoro wọ́n kéde wọ́n ṣe ìpolongo wọ́n já ewé olúborí sí ipò gẹ́gẹ́ bí gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC nílùú Àbújá náà. Ó lé ẹgbẹ́ òṣèlú APC ó ní nípa ìdí èyí gbogbo sátidé tí ó bá dùn àtọjọ́ àlàmísì ńlá tí mọ̀ ó ló ti dùn ó sì ti dáhùn lójú o wípé Tinubu náà ni ó tún jáwé olúborí fún sáà ẹlẹ́ẹ̀kejì nínú ètò ìdìbò ọdún 2027 gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Festus Keyamo jáde.
Ní àkótán nínú ìròyìn wa fún ti tòní, ọ̀kan nínú àwọn ajàfún ẹ̀tọ́ ọmọ ènìyàn, Martins Vincent Oche, tí gbogbo èèyàn mọ̀ sí Very Dark Man, òun mà ló ti sọ̀rọ̀ tó ti bínú tán báyìí o. Ó ní pátápátá là á fọ́jú, kùmọ̀kùmọ̀ là á dẹ́tẹ̀, ojú àfọ́ ìfọ́tán o. Ó ní ìjà ní ń dálẹ̀, má fòkó mi dá ọ̀nà, ọjọ́ kan báyìí ìlèyàn kọ́. Ó ní nípa eré ìta gbangba èyí tí ọ̀kan nínú àwọn olórin tí í ṣe ọmọ orílẹ̀-èdè South Africa èyí tó fẹ́ ṣe ní orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ọdún yìí, èyún arábìnrin Tyler, ó ní kò ní lè wáyé o látàrí àwọn ìwà kò tọ́ àti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè South Africa, níbi tí àwọn ọmọ orílẹ̀-èdè náà tí wọ́n ti ń kọlu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè tó ń bẹ ní orílẹ̀-èdè wọn tí wọ́n ń lé wọn, tí wọ́n ṣe wọ́n léṣe, wọ́n bà wọ́n ní dúkìá jẹ́, bẹ́ẹ̀ náà ni wọ́n tún ṣekú pa àwọn èmíì nínú àwọn ènìyàn ọ̀hún, èyí tó jẹ́ wípé kò yọ orílẹ̀-èdè wa Nàìjíríà sílẹ̀. Wàyí o, Tyler tó jẹ́ ọ̀kan nínú àwọn olórin ọmọ orílẹ̀-èdè South Africa lòun náà ti ń pe ẹmọ gbáradì láti wá kọ orin ìta gbangba èyí tó fẹ́ fi dá àwọn olólùfẹ́ rẹ̀ lárayá ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ní gẹ́rẹ́ tí ìròyìn ọ̀hún jáde ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà ti fárígá o. Wàyí o, Very Dark Man sọ wípé ẹyẹlé tòun ti àti òro òun ló ń tàn tẹ́lẹ̀, adìyẹ ti lọ́wọ́ sí báyìí. Ó ní gbogbo àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn olùgbárùkùtì fún eré orin èyí tí Tyler fẹ́ ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n má wulẹ̀ dára wọn láàmú, kí wọ́n má sunwó wọn níná o, nítorí pé kò ní lè wáyé. Ó ní àlọ́ ti lọ báyìí, àbọ̀ ló bọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà. Ó ló yà wọ́n lẹ́nu nígbà tí gbogbo ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè South Africa. Very Dark Man sọ wípé Tyler kò sí ẹni tó rí, bẹ́ẹ̀ rẹ́ kò sọ nǹkan kan, kò sì dá sí ọ̀rọ̀ náà, léyìí tó túmọ̀ sí wípé inú òun náà dùn bí wọ́n ṣe ń kọlu àwọn ọmọ Nàìjíríà. Ó ní bóun bá gbọ́ pẹ́kẹ́, ó ní nǹkan yóò bàjẹ́ lára Tyler àti gbogbo àwọn tí wọ́n ṣe ìgbárùkùtì àtìlẹyìn fún un. Ó láti ẹ̀ ti wí pé má fòkó mi dá ọ̀nà, ọjọ́ kan lèèyàn kọ́. Ó ní kò jọ́ níbikíbi o kí Tyler má ní lọ́kàn wípé òun yóò rí orin eré ìta gbangba òun yóò rí ṣe ní Nàìjíríà èyí tó pè ní concert tó ń gbáradì rẹ̀, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àti fọ́nrán èyí tí Very Dark Man tó fi léde ní ọ̀sẹ̀ yìí lórí ìkànnì ayélujára rẹ̀. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí dìgbà míì tẹ́ máa ní àǹfààní láti gbọ́ tòun ìbí nílé iṣẹ́ wa. Mo gbà ní àdúrà wípé ilé ò nílé wa, ọ̀nà nínà wá. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. Ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited